Kilarigbo Live TV. What is going on is aṣọ yìí yóò rẹwà gan ni o. Mi kò ra gbéra mi ni mo ní kí n ṣe tọ́ṣọ̀ tó ní díẹ̀ ni I don't need to mọ mi ò fi púpọ̀ sí mo kò ra ṣe ni. ẹ jọ ṣẹlẹ̀ dárúkọ ẹni tó ṣaṣọ yìí. One of my workers JBT ló pé jẹ́ a lọ sí Igbo land mo kọ́ ọmọ Igbo ni mí àti ọmọ Yorùbá ni mí mixed breed ni mí wọ́n ní kí n lọ sọ́dọ̀ dáàdì mi kí n rìn lọ kí n jẹ́ kó understand pé mo represent wọn lé ni okay so ẹ̀rọ dáàdì mi mo lọ ọkọ tó fà á nìyẹn. eléyìí pọ̀ jù ẹ lẹ́ o Gracious Brown. Yes. ẹ káalẹ́. O ẹ káalẹ́. inú bọ̀lẹ̀ yìí jà fún lálẹ́ yìí. Fúlàní. Èkó tí mo fi wá ń gbé mo fẹ́ try different oúnjẹ oríṣiríṣi oúnjẹ mo fẹ́ rí àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi nínú industry tajọ́ ń dà lò tajọ́ ń dà bọ̀ àti pé movie yẹn gangan ṣó bá wà lé woman yẹn mo love woman yẹn pàkàtà àti Fọkà Akíndélé àti Mercy Johnson àwọn mẹ́ta yẹn mo ti ń wò wọ́n láti ọmọ kékeré kí tó dàgbà so àwọn èèyàn tó pé tá bá pè máa máa gbé fún wọn máa sábọ̀ ni orin ẹ̀kan tí mo fi wá fún nìyẹn. oúnjẹ wo gangan ni ẹ fẹ́ràn jù ní gbogbo àwọn oúnjẹ ìbílẹ̀ wa. Kí n má parọ́ ẹ̀gúsí mo like ó easy wọn kà mo ti ṣe tán àti pando yam bó oúnjẹ tí mo fẹ́ jẹ lẹ́nìí ni mo fẹ́ jẹ black soup abẹ́rẹ́ mo fẹ́ jẹ túwó òun wọ̀n méje wọ̀n mi jẹ. oúnjẹ wo lẹ́yìn fẹ́ jẹ. túwó lóhùn mi jẹ lálẹ́ yìí túwó. ó dáa gẹ́gẹ́ bí ọ̀dọ́ nínú iléeṣẹ́ industry media wa yìí kí ni nǹkan tí ẹ lè sọ tó jẹ́ àwọn ìdojúkọ tí ẹ ti ń dojúkọ. nǹkan tí mo lè sọ ni pé mo máa ń face àwọn challenges díẹ̀ like kọ́ máa wò pé ta lè lè kankan báyẹn mo fẹ́ advice àwọn ọ̀dọ́ kẹ́ ẹ máa tẹra mọ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa fọwọ́ sí nǹkan tẹ́ ẹ pé ó máa ṣì lówó lọ́wọ́ o ó kàn máa pẹ́ díẹ̀ ní ìbọ̀ wá ní ó pẹ́ fẹ́mi náà 2018 kan mo blow ní August nígbà yẹn mo lọ prison mo dé èmi náà kan tí mo ra káà méjì mo nílé mo ní gbogbo ẹ̀ lọ́rùn bọ̀ kò ń ṣe díẹ̀ ọmọ kò dẹ̀ ní tẹríba kó má bá anybody jẹ́ tó má bá ìjà kó sá fún wọn ní mọ̀kàn tó ń wá o. gẹ́gẹ́ bí ẹ ṣe wà tí ẹ jẹ́ gbajúmọ̀ yìí tó jẹ́ pé ẹ ń bá àwọn èèyàn polówó ọjà ẹ ń ṣe oríṣiríṣi nǹkan ṣé ẹ lérò láti bọ́ sínú eré tíátà láti máa ṣe eré tíátà. mo ti bẹ̀rẹ̀ eré tíátà already. ẹ sọ fún wa. season 1 èmi àtàwọn family mi lọ ṣe mo ṣe Full Brand Family episode 1 to 6 mo tún ṣe Mean Girls series yẹn náà ó ń drop mo tún ṣe Princess Africa òye mo ti drop episode méjì mo ti bẹ̀rẹ̀ ó kú kí ẹ máa rí mi ní àwọn ojú tó wà mo ti bẹ̀rẹ̀ wọ́n ní kí ọ̀rẹ́ ṣe nǹkan tó máa wá báyìí tó bá wá tó bá gbà ẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tó wà tó bá bẹ̀rẹ̀ láti ibi tó wà ọ́n máa ṣe kí ni ọ́n máa fall in place ọ́n máa padà wá pẹ̀ fún iṣẹ́ yẹn iṣẹ́ tí mò ń ṣe ń sí lórí YouTube mi iṣẹ́ the same thing mò ń ṣe ń sè àwọn èèyàn dẹ̀ wọ́n ti sọ̀rọ̀ dẹ̀ ti ń support mi díẹ̀díẹ̀. mo ní pé ẹ kì í tijú láti sọ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé ẹ kì í ṣọmọ Yorùbá kí ni nǹkan tẹ́ fẹ́ràn jù lára àṣà Yorùbá. Grandma mi Yorùbá mọ́mí mi Yorùbá ni so grandma mi Yorùbá so grandma mi nífẹ̀ẹ́ mi dẹ̀dá ọ̀nà ìtọ́jú mi mo like kí Yorùbá ṣe máa ń kíyàn lé àmọ́ kíyàn àmọ́ gbéràn ga bọ́tú bá fẹ́ tẹ̀ wá tẹ̀ ṣá o. ó yá ẹ bá wa kí àwọn aráalé àtàwọn olólùfẹ́ yín. ẹ kúrọ̀lẹ́ o èmi ni Queen of Africa Duchess of London ẹ̀yin ọmọ kékeré tẹ̀ ń wò mí ẹ má wọ́n pa Queen of Africa tó ṣe mọ́kànrin gbàgbé ń bẹ business ní gbogbo kan tó ń wò. Just be yourself. Do kò tó bá lọ́kàn ẹ̀ tó fẹ́ ṣe tó fi make owó. Má jalè o, má dẹ̀ ṣe kò tó máa hard hot èèyàn. Ṣáàṣì látọkàn ẹ̀ wo, ó máa lọ ni, ó máa lọ báyìí ni. Àti pé ẹ máa wò mí díẹ̀díẹ̀, má fáwọn ẹ máa wò mí díẹ̀díẹ̀. Kò ṣe mí lè ṣe ẹ̀kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ wàá learn díẹ̀ from me, I get. Káwa sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín pé kó máa wo Kilarigbo. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin dollars, ẹ máa wo Kilarigbo TV station.
Oh, Merry Christmas and Happy New Year. Engineer fún mi nùnú. Engineer fún mi tẹ́ bá fẹ́ kọ́lé yín. Kọ̀tà sọ̀rẹ́ o, àbáyé kọ́ o. Engineer fún mi. Engineer fún mi. Wíṣẹ́ bá dúpẹ́. Wọ́n kọ́lé kan nínú Lẹ́kí. Tó bá débẹ̀ sẹ́ o, àyà ẹlẹ́nu. Wàá gbọ́ ẹni tá a bá wọ́n tó lò mí gbé. Ya ile minsa Koni tama odoro bibi Because you blessing Baba koni tama odoro bibi What you say we say Ọlọ́run kò bójú mi jẹ́ Ẹni Adébáyọ̀, ó sọ pé ó ṣe Ọlọ́run kò bójú mi jẹ́. Ẹ́sà Ẹniọlá, Ẹ́sà ló ní kó ṣe Ọlọ́run kò bójú mi jẹ́. Ó darí mi sọ́tà lẹ́nu o. Mọ̀júmọ̀jú ṣe ní òfojú ẹ̀ dájú o. Ó kí ẹ sún dáwọn sùúrù. Macaroni o, ìgbà tí ẹnu bẹ̀. Macaroni, Mr. Macaroni, ìgbà tí òṣogbo, ìgbà tí òṣogbo, àwọn sí àrí, ìgbà tí ẹnu bẹ̀. Ìgbà tí ẹnu bẹ̀, àwọn sí àrí, Mr. Macaroni. Fiki fiki, fiki fiki, fiki fiki. Fantabulous. Macaroni. Fantabulous. Fiki fiki. Macaroni, Mago, Ola yere si ẹlẹ́yà, Ola fi tolúwa sí. Mr. Macaroni ló sọ bẹ́ẹ̀, Ola yere si ẹlẹ́yà, Ola fi tolúwa sí. Ọlọ́run lẹ́gbẹ́ mi lẹ́rẹ̀, tó jẹ́ kó máa bí pé yóò fẹ́ sọ̀rọ̀ ní yóò lè pariwo, ẹlẹ́sẹ̀ pépè ló mẹ́sùn, àmàṣà kú. Thank you.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but inú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yìn ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live.